welcome. pé Wálé tẹ́ rí yẹn kò kì í ṣe ọmọ bàbá Súlè Suebebe. Wálé ò kì í ṣe ọmọ bàbá Súlè Suebebe. Èyí tó ń claim pé àkọ́bí lòun, Wálé ò kì í ṣe àkọ́bí, kódà kò tán mọ́ bàbá Súlè Suebebe. Nínú ìwádìí tó sì fi ẹsẹ̀ múlẹ̀, ìyá tó dúró nídúró wípé má lọ ọbẹ̀, a ò rò nígbà náà tó rà mọ́ tó ṣẹlẹ̀. Ìyá yẹn òun náà ní fọ́ọ̀tì tiẹ̀ o, máa yọ fọ́ọ̀tì tìyá yẹn náà lẹ́yìn lọ́wọ́ o, gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi. Ìyá Wálé ti fẹ́ bàbá Súlè Suebebe rí nígbà tí wọ́n jọ wà lọ́dọ̀. Kódà nínú tá a gbọ́ ni wípé Súlè Suebebe ló jàbálẹ̀ ìyá Wálé. Torí bó ṣe wà yẹn òpùrọ̀ ayé àti ọ̀run ni kò lóòótọ́ àìkí ṣòdodo ẹ̀ àti kó mọ̀ bàyàn jẹ́ ní tèmi àti ẹ̀ máa ń jà fún ni èmi ni mo bí lóòótọ́ ṣùgbọ́n mo ti sọ fún pé mo kọ̀ lọ́mọ gbọ́dọ̀ wọnú ilé mi wá mọ́ ní ayé àti lọ́run mo ti kọ̀ lọ́mọ kó má wà bímọ o kó má wà ọ̀dọ̀ mi mọ́ o kó má gbé àwọn ọmọ mi kankan kó fọwọ́ mú rẹ̀ kó dúró síbẹ̀ kó fọwọ́ mú rẹ̀ o. lóòótọ́ lódì fàájì lóòótọ́ bẹ́ẹ̀ òbí ló ṣàmà mẹni tó ń bí ọmọ òun fún èmi pẹ̀lú ẹ̀ ti pé ẹ̀ láti 1979 kọ́ ni 78 torí kí ló fà á ni pé níwájú Kristi tí mo bẹ sọ èmi bẹ́ẹ̀ dá kan sórí mo kádà yọ̀ mọ́ ibi tó ti ń dá yọ̀ pọ̀ ṣé ti ń yẹ mo kà mọ́ bẹ́ẹ̀ òun ni mo ṣe pé ìyá tí kódà mi dàgbére fọ́gà tí mo fi kúrò níwájú Ọlọ́run àbáyé mo ká wọn báyìí pọ̀ ó rí mi ó bẹ̀ mí lóòótọ́ ṣùgbọ́n mo ní kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ mo dẹ̀ gba bíbí hospital lọ mo lọ fọnú mi pé àbáyé mọ̀ ẹni tí ó lè ti ṣẹlẹ̀ mo lọ ṣe mo lọ fọnú mi ìdẹ̀ wa ókè ìbùn ọ̀rẹ́ mi ló tiẹ̀ mú mi lọ torí mi mọ gbogbo nǹkan yẹn ẹ̀ mọ̀ pọ́mọdé làwa méjèèjì ní ìmọ̀ nǹkan kan ọ̀rẹ́ mi Mújì òun ló mú mi lọ sí hospital yẹn ní Ìwó Road lọ́dún náà mo wá fi ẹjọ́ ẹ̀sùn ọ̀rẹ́ mi Gbọ́lágadé mo mú kí ọmú wọn pọ̀ náà pé ọ̀rẹ́ mi ló máa ń wá sílé ẹ̀ tó bá fẹ́ rí mi ló máa ń wá sílé ẹ̀ nígbà ìgbà tí mo kúrò ilé Gbọ́lágadé ló máa ń wá tá à ń pè ní àrò ìyẹn ti kú tipẹ́tipẹ́ o. àwọn yẹn ni wọ́n kọ́ mi ní ọgbọ́n yẹn nígbà tí mo wá lóyún fún bàbá tí mo wà lọ́dọ̀ rẹ̀ yìí bàbá yẹn níwájú Kristi bàbá wá sí ọ̀dọ̀ wa ó wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rò pé bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń gbé ṣé ẹ̀nà torí ìbínú tí mo ti rí yẹn ló jẹ́ kí n fọ́ sí ọwọ́ wọn. ó máa ń ṣẹlẹ̀ sáwọ̀ obìnrin dáadáa tá a bá ti ní disappointment bóyá àwọn kan ṣẹlẹ̀ bóyá àti fọkùnrin kan sílẹ̀ a kì í farabalẹ̀ dáadáa. Ìyá yẹn tún lọ fọ́ victim ẹ máa fi tára yín gbọ́ ó tún lọ làdílẹ̀ wọ́n tún lu ìyá jìbìtì ọkùnrin ẹ má bínú ẹ má bínú Mọ́mì Ọládùnlóye ló wà mí ò dá yín lóhùn suspense nǹkan kan mo fi yín sí hangover gan wà mí Queen Àṣàbí ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ wa lọ ẹ má sọ̀rọ̀ lọ ìyá ajá rẹ ẹ má bínú pé mò ń dá yín lóhùn. ó yá. mo fi ń bẹ sọ̀rọ̀ yìí lóòótọ́ lódì fàájì mi wàá tún padà sẹ́yìn lóòótọ́ mo lọ fọnú mi pé àbáyé mọ̀ ẹni tí ilé ti ṣẹlẹ̀ mo lọ ṣe mo lọ fọnú mi mo dẹ̀ wá ókè ìbùn ọ̀rẹ́ mi ló tiẹ̀ mú mi lọ torí mi mọ gbogbo nǹkan yẹn ẹ̀ mọ̀ pọ́mọdé làwa méjèèjì ní ìmọ̀ nǹkan kan ọ̀rẹ́ mi Mújì òun ló mú mi lọ sí hospital yẹn ní Ìwó Road lọ́dún náà mo wá fi ẹjọ́ ẹ̀sùn ọ̀rẹ́ mi Gbọ́lágadé mo mú jọ mú wọn pọ̀ náà pé ọ̀rẹ́ ni wọ́n tó máa ń wá sílé ẹ̀ tó bá fẹ́ rí mi ó máa ń wá sílé ẹ̀ nígbà ìgbà tí mo kúrò ilé Gbọ́lágadé ló máa ń wá tá à ń pè ní àrò ìyẹn ti kú tipẹ́tipẹ́ o. àwọn yẹn ni wọ́n kọ́ mi ní ọgbọ́n yẹn nígbà tí mo wá lóyún fún bàbá tí mo wà lọ́dọ̀ rẹ̀ yìí
bàbá yẹn níwájú Kristi bàbá wá sí ọ̀dọ̀ wa ó wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe lérò pé bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń gbé ṣé ẹ̀mọ̀ torí ìbínú tí mo ti rí yẹn ló jẹ́ kí n fọ́ sí ọwọ́ wọn wípé ok ẹ má tàn mí o ló máa fẹ́ mi mo ti gbọ́kàn mi kò lára òun that was 1980 ṣé o rí pé gáàpù yẹn pọ̀ 1980 ni ṣe ti yí ẹ̀ so ìgbà tí ó di 1980 yẹn mo kàn rí i pé mo ń ṣe píríọ̀dù ọbẹ̀ tó bẹ̀rẹ̀ sí rẹ̀ mí mo sì kì tó. ẹni sòrò náà nǹkan tí mo ṣe pause ẹ̀ ni wípé ẹja farabalẹ̀ ká gbọ́ dáadáa wọ́n làwọn fi tẹ́ bá nínú ọ̀rọ̀ tó ń sọ wọ́n ní bí àbí 78-79 làwọn fi bàbá Sule Mebebele tí wọ́n kà tó ti ń bẹ́ nìkan sùn tó dùn àwọn tí wọ́n fi bínú filẹ̀ so now she's talking about 1980 ẹ fi hàn sílẹ̀ ní ẹ máa mú o 78 or 79 where wọ́n ti filẹ̀ ní 79 she was not really sure maybe late 78 so stroke 79 wọ́n pàdé bàbá yìí ní 1980 wọ́n wá lóyún fún bàbá yìí ibi tó ti wá give me 2 minutes. ọgbọ́n màmá mi wá ń ṣe kí ló dé mo ní kò sí nǹkan kan ìgbà tó wá di pé mo faint bíbí hospital yẹn náà gbé mi lọ ìyẹn ló wá detect pé mo ti lóyún ṣé ti yé gbà ní kò sí problem kúkú mọ ẹni tí mo lóyún fún màmá mi bá ní ta ni mo lóyún fún mo àní mo mọ ẹni tó mo lóyún fún náà bá a ṣàṣègbéra nìyẹn o la bá lọ síbẹ̀ o ní mi mà bá níbẹ̀ ló bá ní ó wá ṣiṣẹ́ ní Èkó ló ń gbé yé mo ṣe jàdúmọ́lẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn ni ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n dé síbẹ̀ wá ní kí n fọkàn balẹ̀ pé ó máa bá mi gẹ́ẹ̀tì wọn wọ́n bá máa gbé gẹ́ẹ̀tì títí oṣù mẹ́fà mo bẹ̀rẹ̀ sí daṣọ bora kiri ọmọdé mi rí bàtà máa tún wọ̀ rẹ̀ lọ àbọ̀ rẹ̀ náà lé bá mo kò tí ìwà lọ mọ́ mo wá fi lọ gbọ́lágadé wá ní ṣé bí mo fẹ́ dé òní kí n jẹ́ àgbè fún un pé mo mọ̀rọ̀ Ìbàdàn wọ́n á máa fi mí ṣẹlẹ́yà mọ́ọ̀dì tó lè. ẹ̀yin obìnrin ẹ̀yin jẹ́ńdà mi ẹ burú o kéèyàn bá ti fìyàn lẹ́ni 1978-79 èèyàn wá lóyún ní 1980 wọ́n tún wá ń kọ́ ẹ pé má wọ̀ọ́rì tó bá ti rẹ kò gbá àbí má wọ̀ọ́rì. ṣé o rí pé gáàpù yẹn pọ̀ 1980 ni ṣe ti yí ẹ̀ so ìgbà tí ó di 1980 yẹn mo kàn rí i pé mo ń ṣe píríọ̀dù ọbẹ̀ tó bẹ̀rẹ̀ sí rẹ̀ mí mo sì kì tó pọ̀ gan-an màmá mi wá ṣe kí ló dé mo ní kò sí nǹkan kan ìgbà tó wá di pé mo faint bíbí hospital yẹn náà gbé mi lọ ìyẹn ló wá detect pé mo ti lóyún ṣé ti yé gbà ní kò sí problem kúkú mọ ẹni tí mo lóyún fún màmá mi bá ní ta ni mo lóyún fún mo àní mo mọ ẹni tó mo lóyún fún náà bá a ṣàṣègbéra nìyẹn o la bá lọ síbẹ̀ o ní mi mà bá níbẹ̀ ló bá ní ó wá ṣiṣẹ́ ní Èkó ló ń gbé mo ṣe jàdúmọ́lẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn ni ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n dé síbẹ̀ wá ní kí n fọkàn balẹ̀ pé ó máa bá mi gẹ́ẹ̀tì wọn wọ́n bá máa gbé gẹ́ẹ̀tì títí oṣù mẹ́fà mo bẹ̀rẹ̀ sí daṣọ bora kiri ọmọdé mi rí bàtà máa tún wọ̀ rẹ̀ lọ àbọ̀ rẹ̀ náà lé bá mo kò tí ìwà lọ mọ́ mo wá fi lọ gbọ́lágadé wá ní ṣé bí mo fẹ́ dé òní kí n jẹ́ àgbè fún un pé mo mọ̀rọ̀ Ìbàdàn wọ́n máa fi mí ṣẹlẹ́yà mọ́ọ̀dì tó lè fa wàhálà sínú ayé mi pé kí n sọ pé oyún yẹn ti jẹ́ ọdún kan àbọ̀ ijó. bàbá rò sì ti kú. àárọ̀ òní fìlà gógóró àárọ̀ òní fìlà gógóró àṣé odò mẹ́wàá wò àárọ̀ òní fìlà gógóró. bàbá àrò kọ́lọ́hún bá fi ọ̀run kẹ́yìn. ẹ̀yin lẹ wá gba arábìnrin nímọ̀ràn kí ló ṣe Ìbàdàn kí ló ṣe àwọn Ìbàdàn kí ni Ìbàdàn fẹ́ ṣe àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé ní community gan ò kì í help nígbà mi kọ́ta máa ń sọ nìyẹn tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ tẹ́nìkan bá lóyún báyìí
gbogbo àwọn yóò mọ gbé borùn kiri ni wọ́n mọ tẹnubọlẹ̀ ara kan tá à ń sọ nìyẹn ní tẹnubọlẹ̀ kí láyé fẹ́ sọ let them say kí ni wọ́n fẹ́ wí let them wí òun ló fa irú àlùbáǹsì eléyìí torí àlùbáǹsì ni eléyìí ò kì í ṣe advice òun ló farú àlùbáǹsì báyìí àrò òsìsì láyé kó wá sọ pé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ó ti dèrò ọ̀run lónìí Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́wọn kó dẹlẹ̀ fẹ́ èèyàn rí Ọlọ́run ó dẹlẹ̀ fẹ́ èèyàn rí ẹjá kọ̀ǹtínú. ìjọba ọ̀run ni mò ń lépa ni mo fi ń sọ ọmọ mi ló jẹ́ ṣé ti yẹ yín ọmọ mi ni mo jẹ́ ló jẹ́ mo ṣe ń sọ fún ẹ mo fi parọ́ fún gbà yẹ pé òun gbà tí mi ò rí bàbá yìí mo fi sọ fún títí èmi náà ni mo mú lọ síbẹ̀ wípé àdéhùn mi ní bàbá yìí títí sọ̀rọ̀ pé ẹ gbọ́ pọ́ìntì yẹn àwọn náà gbé according to our own explanation báyìí wọ́n gbé ọmọ bàfọ́ṣọ̀ àwọn náà ni wọ́n tún gbé wálé lọ bá Súlè Suebebe pé ọmọ ẹ̀ ní o ṣe rántí pé ńgbà tó lóyún tó níwọ̀n àwọn jọ kún wọn jọ pa ẹni tó ti fi sílẹ̀ ní 1978-79 tó wá lóyún ní 1980 ó bímọ ní 1981 ó gbé ọmọ 1981 fún ọkùnrin tó ti fi sílẹ̀ how many years ago ẹ̀yin ọkùnrin ẹni láti wà very very vigilant wọ́n láwọn jọ plan ẹ̀ ní pé òkè ká sọ wípé oyún yẹn oṣù káàbọ̀ ṣé wọ́n doyún mọ́ ìyànú ni ìyá náà ló tún wá mú wálé òun ló mú wálé lọ sọ́dọ̀ bàbá Súlè Suebebe pé ọmọ ẹ̀ ni ìyẹn ti gbà wípé bàbá òun nìyẹn ìgbà tó wá yá lè bá tó sọ wípé bàbá rẹ̀ tún kọ́ o because nǹkan tí mo rò ní pé ohun tí tó mú kí Wálé ṣì ní mentality yẹn tó sì rántí bàbá Súlè Suebebe ọmọ 1981 bí a bí 43 years old ní báyìí tó mú kó sì máa sọ wípé bàbá òun nìyẹn so definitely ó ti gbọ́n nígbà tí wọ́n mú lọ tó fi rántí kò tó pé bébì ló wà ó lè má rántí mọ́ so ó ti gbọ́n dáadáa ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sówó òsì nígbà tí wọ́n sọ fún un pé bàbá ẹ̀ ní èmi ìrònú ọkàn mi ni o mi ì lè mọ éjì yẹn o tó wà bọ̀ ìyá padà sọ fún bàbá Súlè Suebebe pé ọmọ ẹ̀kọ́ o mò ń bọ̀ náà ẹ gbọ́rọ̀ tí àìsàn yá yìí ni pé torí òun lé ilé ológo abẹ́ ẹ̀gbọ́n wọ́n tẹ̀ ti wá sọ fún wa lórí social media pé òun ni first born bùláwá àbí. pé ẹ̀rí ọkàn kò jẹ́ kí n gbádùn. ìyàlẹ́ ẹ̀rí ọkàn ò jẹ́ kó n gbádùn. mo pe Dayọ̀ ó kú sọ̀rọ̀ báyìí mo ní Dayọ̀ ìwọ kọ́ ló lọ́mọ o má jẹ́ ntùn ẹ o ẹni tó lọ́mọ náà mo padà fẹ́ o ṣùgbọ́n mo fẹ́ fi ṣe punishment tó bá ní táwọn eléré ti mọ̀ òun ò lè ṣe fún nìkan mo lórúkọ ẹ̀fọ́ ló ń jẹ́ àwọn eléré mọ̀ ọmọ yẹn o kò concern mi náà ìjọ kìíní tí mo ní kó wá gboyún ṣe bó olóòlè fẹ́ liability ló sọ̀rọ̀ àwọn ò gbóyún títí tí ọmọ fi wá di géńdé tó wá sọ pé ó fẹ́ gbà kò possible album tó bá jẹ́wọ́ lóní màá á claim orúkọ ẹ̀ mo lè má jẹ́ kó yà sọ́dọ̀ ẹ̀ á claim orúkọ ẹ̀ tí wọ́n kọ́ ló ní torí ẹ̀rí ọkàn jẹ́ gbádùn ṣé wọ́n nígbà tí mo tún wá lọ sí Bible school ó tún jẹ́ kó yé mi bẹ̀rẹ̀ tó ọmọ yóò fẹ́ gbọ́ ojú kòkòrò mo fẹ́ di nǹkan mo fẹ́ ṣeré èmi náà fẹ́ ọ̀rọ̀ ẹ̀ sùn mi o bó ṣe wà yẹn kò ní òótọ́ rárá tó bá sọ fún yín pé káàárọ̀ ẹ lọ́wọ́ tá ilẹ̀ ti ṣú o ó ṣe jẹ́ ni. ìyẹn ò kàn wá ohun tó kàn wá gangan lẹ ti gbọ́ yìí ohun tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n torí pé lẹ́yìn tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ tí Wálé
tó jáde síta àkọ́kọ́ èmi blame Wálé wípé kò yẹ kí Wálé jáde sọ̀rọ̀ rárá lọ́jọ́ yẹn nígbà tó ti mọ̀ pé ìwọ àti yẹ ti ń pò before then ìwọ àti yẹ ti ń pò ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ilé before then. Ajibola First, you're welcome. Ẹ ti jọ ń pò nínú ilé before then. Kò yẹ kó jáde sọ̀rọ̀ tó sọ yẹn. Ó yẹ kó rò wípé àkọ́kọ́ ìgbà míì máa ń wà gan kó tiẹ̀ má jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe rí ni kó jẹ́ pé ọ̀rọ̀ tó lè tú yẹ èèyàn láṣìírí ó yẹ kó mọ̀ wípé òun ò kì í ṣọmọdé ọmọ 43 years ó yẹ kó ti mọ bọ́n ṣe máa ń daṣọ àṣírí bo ìyá èèyàn. Torí tó o bá sọ irú ọ̀rọ̀ tó sọ níta gbangba yẹn àwọn tó ń ṣe ìwádìí pé kí ló dé tí ìyá ẹ fi sọ̀rọ̀ tó sọ yẹn wọn ò ní jáde kí wọ́n ṣe ìwádìí yẹn. Ọ̀rọ̀ tó tú síta yìí ìbá má tú síta. Bọ̀ in tó mú kó o jáde síta kó o sọ ní gbangba wípé ìyá ẹ ó lóun wá kọ ẹ lọ́mọ ìwọ wá ń pọmọ Nàìjíríà nílé lóko àti lẹ́yìn òde pé kán wá gbọ́ ìyá ẹ bó ṣe wá ìgan èmi ò mọ̀ bóyá o fẹ́ fi wá sympathy lọ́dọ̀ àwọn èèyàn ni kó fi wójú rere káwọn èèyàn sọ pé àyà burúkú because ó yẹ kó mọ̀ pé ó lè sọ ọ̀rọ̀ yẹn kán máa ṣépè fọ́tà àyà ẹ ìmídélé wọn máa ṣépè ní pé báwo ni obìnrin ṣe máa ṣe owó ṣe máa sọ bẹ́ẹ̀ báwo ni obìnrin ṣe máa dájú tó máa sọ orú nǹkan báyẹn. Tejumade from Chicago, you are welcome. Pé báwo lobìnrin ṣe máa dájú tó máa sọ orú nǹkan báyìí wọ́n máa sọ ìwádìí àwa máa lọ lábẹ́nú ìwọ fúnra rẹ̀ ló fẹ̀dí ara ẹ̀ síta ibi tó ti fẹ́ fẹ̀dí ìyá ẹ̀ síta. Torí lóòótọ́ ìyá Wálé jẹ̀bi o. Nígbà tó bá fọkùnrin lẹ̀ ní 1980 tó fọkùnrin lẹ̀ ní 1978 ó wá lóyún ní 1980 ó wá bímọ ní 81 ó wá ń gbọ́mọ 1981 fún ọkùnrin tó ti fi ilẹ̀. Ẹ wá láwọn ọ̀rẹ́ kan ló kọ yín ìyẹn dẹ̀ ti agree pọ́mọ òun ni nígbà náà. Then ẹ tún wá mú Wálé lọ bá pé bàbá ẹ̀ rèé o. So definitely ní gbogbo ìgbà yẹn tí Wálé ti ní mentality pé bàbá òun ní Sule Suebe. Ìgbà tọ́rọ̀ tún wá gbẹ̀yìn yọ ẹ wá ń try láti change mentality yẹn Wálé wá yarí. Ìgbà tẹ́yìn fẹ́ change mentality yẹn lórí Wálé ọmọ ọdún mélòó ni Wálé wà ń gbà náà. Ìjẹ́gbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá torí ìyá yẹn ń sìn lẹ́yìn tí wọ́n ṣe bẹ́rí àníyá Wálé ṣẹ̀ṣẹ̀ wá mú Wálé lọ sọ́dọ̀ family house wọn pé àwọn family bàbá ẹ̀ rí tó ṣogbo bí nǹkan mi mọ́ bí tí àwọn family bàbá ẹ̀ wà o. Long time ago ló yẹ kí ìyá Wálé kó ti gbérù ìgbésẹ̀ yẹn kì í ṣe nígbà ìsìn nǹkan ló yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbé. Immediately tẹ́ ti mọ̀ pé bóyá ẹ ti gba Jésù àbí ẹ ti lọ sí kinní kan Bible school àbí nǹkan abẹ́ ti rò pé ẹ rí ọkàn dà yín láàmú ló yẹ kẹ́ ẹ sọ pé tọ̀ wò ó. Ẹni tí mò ń sọ fún ẹ pé òun ni bàbá ẹ mi ò parọ́ o ẹni ni bàbá ẹ ò ní ṣo family house. Ó ṣeé ṣe kó jẹ́ wípé bàbá yẹn bóyá ńgbà tó ṣì wà láyé kí wọ́n ti lọ ṣe DNA kí Wálé ti wà ṣúọ̀ pé lóòótọ́ bàbá wọn ni. Bóyá rú ẹ̀sìn àbí yẹ̀yẹ́ tó wá fìyẹ́ ẹ̀ ṣe lórí afẹ́fẹ́ pẹ̀lú statement yẹn that statement goes a long way. Bóyá ìbá má ṣẹlẹ̀ bóyá rú àwọn tó wá ń jáde tó wá ń ṣépè fún ọ̀tá ìyá Wálé bóyá wọn ò bá wá ṣe bọ̀ Wálé náà wá bùkù. Ìgbà tí Wálé wá mọ̀ tó èmi ti ń retí kí Wálé wá sọ̀rọ̀ kó sọ pé lórí social media pé ìyá mi ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yé mi ní o ìyá mi tó ní kí n má wà fún burial o nǹkan tó ń bí wọn nínú ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ò kí ń ṣọmọ bàbá Sule Suebe ó kàn fipò ó máa wife off báyẹn wà wá sórí afẹ́fẹ́ wà máa claim gbogbo èèyàn máa wẹ̀ pé gbogbo èèyàn máa ti ń wo fídíò gbogbo tó máa rí ẹ̀ ń gbòòrò wọn máa sọ pé ọmọ bàbá Sule Suebe bèrè meanwhile
wọ́n ti fi bàbá mi hàn ẹ́, o lè jẹ́ ká padà mọ̀ yí pé ó iṣẹ́ ọmọ wọn mọ́ o, because táwọn èèyàn bá ṣì rí ẹ wọ́n á ṣe fẹ́ máa àdírẹ́sì ẹ gẹ́gẹ́ bí ọmọ bàbá Sule Suede. Àló ní dúkìá kankan tó fi sílẹ̀, àló ní nǹkan kankan fún àsọ pé nǹkan kan wà, ṣùgbọ́n gbà tí ìyá ẹ ti fẹ́ lòmíì hàn ẹ́ tó sì ti gbà tó ti sọ pé ìyá ẹ tí ó ti fẹ́ lòmíì hàn pé bàbá ẹ rèé, ìwọ àti ìyá ẹ dẹ̀ ti jọ sọ nínú ilé kó tó wá síbi ọmọ náà Rosemary awayo, ìwọ àti ìyá ẹ ti jọ sọ nínú ilé kó tó di pé wọ́n ṣe bẹ́rí àyè ẹ ní máa lọ o.